káàbọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa pátá láti lé níbi tí ẹ ti ń gbọ́ wa. Orúkọ mi ò yí padà, bàbá confam JP náà ni òdú ni mí kì í ṣe àìmọ̀fólóko, bẹ́ẹ̀ ni kì í ṣe ti ìgbéraga o. Ohun tí ènìyàn bá jẹ́ òun ló dá kí ènìyàn máa fẹnu rẹ̀ sọ ohun tí mo jẹ́ òun ni mo sọ. Tá a bá wá rí kan nínú àwọn ènìyàn tó láwọn ò mọ̀ wá, á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa ni. Wá sí bá a ṣe fẹ́ ṣe nínú ayé o, mi ò fẹ́ mọ̀ bá a ṣe fẹ́ ṣe o, tá ò ní lọ́tà. Ẹ ṣé. Ká tó wọnú ètò ẹ tẹ̀ kọ́ bá sùúrù ẹ bá ṣàlá fáwọn èèyàn tó wà. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ń wò wá pátá pàápàá ẹ̀yin tí ẹ nínú dúdùn láti máa ṣíà fídíò Alore TV. Mo gbàdúrà fún yín nínú ọ̀sẹ̀ tuntun tẹ́ wọ̀ yìí, ọ̀sẹ̀ yìí ò ní dárùn sí yín lọ́rùn. Amen. Mo gbàdúrà fún yín ọ̀sẹ̀ yìí ò ní gbé yín wọnú wàhálà. Amen. Mo gbàdúrà fún yín gbogbo ẹni tí ń gbọ́ fídíò yìí, gbogbo ẹni tí ń wo fídíò yìí, mo lo àṣẹ tó wà lẹ́nu mi. Ọ̀sẹ̀ tuntun tá a jọ wọ̀ yìí lórúkọ Jésù kò ní dárùn sí wa lọ́rùn. Amen. Kò ní gbé wa wọnú wàhálà. Amen. Ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kò jẹ́ ká là. Amen. Kò jẹ́ ká ṣe rere. Amen. Bẹ́ẹ̀ ló máa rí. Amen. Kò yí padà. Amen. Jésù Olúwa wa, àmín àmín àmín. Olúwa ti confirm ẹ̀. God bless you baba. Bàbá ọ̀rọ̀ Sunday Igboho bó lè ṣe pàdé kákẹ́ tó wọnú ọ̀rọ̀ Yorùbá lè ṣe rárá kí ìdájọ́ ṣe pẹ̀lú àti Sunday Igboho olóyè Sunday Adéyẹmọ Igboho. Ohun tí mo mọ̀ nípa bàbá wa kò sẹ́ni tó bá ẹni tí o lọ bá tó gbẹ̀ tọwọ́ tẹsẹ̀. Tá a bá perú ẹni bẹ́ẹ̀ ní bàbá, ṣé èèyàn ṣí ọ̀rọ̀ sọ ní bàbá. Nígbà kan tá a bá ní bàbá wa Sunday Igboho, àwọn kan máa attack mi pé will a prophet of God calling somebody bàbá wa Sunday Igboho. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ sí nígbà yẹn. Yes, Yorùbá ti struggle Yorùbá nation yìí lọ, but now ẹni tí èèyàn wọlé lọ bá tó dẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀, ṣe ń gbọ́ mi, ṣé ẹni yìí ò tó kéèyàn pè ní bàbá wa. He's a man of policy, he's a man of principle, he's a man that love people. Sunday Igboho ọmọ Adéyẹmọ is a man that give everybody free access to know him. That is all. Ẹ ṣe lórí sá. Bàbá tá a bá sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation ìgbà tí wọ́n ti ẹ̀ ń gbé ká tó ń gbé lọ́tún tó ń gbé lọ́sì, ipa wo ni bàbá confam kó ń gbà náà? Ara wọn lẹ wà ní abẹ́yìn kan ń gbàdúrà lẹ́gbẹ̀ẹ́ kan. Èkíní à ń jáde ẹ mo sọ fún yín pé bí ènìyàn kan bá ní òun ò mọ̀ wá, á jẹ́kun nínú àwọn ọ̀tá wa. Kò wá sí bá a ṣe fẹ́ ṣe tá à ní ṣe kí ni tá à ní lọ́tà. Náà kò sẹ́ni tó máa lóhun ọmọ bàbá confam o, àjọgbé náà ni àjọ sáré ẹ̀ náà ni. Orí ṣé ti mídíà ní ká sọ ni, ṣé pé ká kú òun bíbà ká máa lọ sí Ìbàdàn ní ká sọ ni, ṣé ká kú òun bíbà ká lọ bá wọn ní Kútọ́nù ní ká sọ ni. Ẹ dé Kútọ́nù. Ṣé yẹn ní ká sọ ni? Ṣé gẹ́tì mi ẹni tá à ń pè ní Sunday Igboho yìí, bí àwọn èèyàn ò bá mọ̀ wọ́n in other faces, ẹni yẹn ò tí ì mọ ẹni tó ń pè Sunday Igboho. Is a man that is free. Tó pé ó bìlífù wípé ọ̀tọ̀ ní ogun, ọ̀tọ̀ ní wípé àní Ọlọ́run òun ni aláàbò ẹ̀mí òun. A tó lè rí wòlíì kó tó tẹ̀lé ìjàngbara afẹ́dádúró Yorùbá lè ṣe gbọ́dọ̀ wà, a gbọ́dọ̀ kú ní, a gbọ́dọ̀ lọ ní, wàhálà ipò ìdààmú ipò. Ṣé a ṣí lójú nínú ẹ̀mí lọ́run ni pé Yorùbá nation yóò tẹ̀lé wọn? Àbẹ́yìn kan ṣáà kan tiẹ̀ ní ká bá wọn ṣe bóyá tiẹ̀ lè bíbí já sí. Jerry, question tí ẹ béèrè yìí question tó dùn mọ́ mi nínú ni o. Ó yá. Mi ò déédéé tẹ̀lé ìrìn àjò Yorùbá nation. Àwọn tó mọ̀ mí kí wọ́n máa gbọ́ mi. Olúwa wí pé Nàìjíríà máa pín. That is number one. Ìdóhùn ni o. Olúwa ń sọ. Ìkejì, Olúwa wí pé Yorùbá nation máa jáde lára wọn. Gbogbo ẹni tó wò mí kó tún máa, tí wọ́n mọ̀ mí dáadáa pé mo ti sọ àsọtẹ́lẹ̀ yìí, ẹ jẹ́ kí wọ́n máa já mi. Ìkejì nìyẹn, Olúwa wí pé Yorùbá nation máa kí ni ó máa jáde lára wọn. Ìkẹta, Olúwa sọ wípé àwọn politician yìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ lọ́wọ́ ẹ̀rọ o.
ìgbà tá a wá gbọ́ yẹn lẹ́nu olúwa kí ni a wá fẹ́ ṣe. kí lọ́nà àbáyọ. bẹ́ẹ̀ ni gbogbo wọn ò fẹ́ yí máa sọ́ńdà yẹn nígbà tó yá tí wọ́n rí i pé gbogbo ohun tí mo sọ yìí ó ti padà já sí bí mo ṣe sọ bẹ́ẹ̀ ni Koiki gan padà bọ́ta tó wá bẹ̀rẹ̀ sí ń jáde pé ogun ni o lẹ́yìn náà tí olúwa ti sọ pé àwọn politician yìí wọn ò ní jẹ́ ká lọ mọ́ wọn ò ní jẹ́ àlọ́ àbí tá a bá sáré o olúwa kí ni ká ṣe olúwa ní àfi tá a bá já ogun nìkan ló lè gba Yorùbá nation láì wá sí ogun títí tí mo fi ń bá yín sọ yìí bàbá olótú títí tí mo fi ń bá yín sọ yìí láì sí ogun Yorùbá nation ò lè wá sáyé láyé àti láyéláyé kìdẹ ń ṣe ogun kí wọ́n rán wa káwọn kan wá lọ sí kínní o lọ sí Ọjọ́ta wọ́n lọ campaign wọ́n wá ń rìlíìsì ìbọn ẹ wá ń sá kì í ṣerú ogun yẹn. The other time tó jẹ́ kí a wà ní Ọjọ́ta nígbà tí wọ́n fẹ́ ṣe rally ńlá tó strong gan ṣe báwọn èèyàn náà ló pè wá kẹ́ lè rí ìdí tẹ́pẹ́ mo máa bá yín sọ̀rọ̀ tó jẹ́ kí n sọ lẹ́nìí kẹ́ lè rí ìdí tẹ́ pé ọ̀rọ̀ àgbà kò ṣe fi ṣeré. ọ̀rọ̀ àgbà ò ṣe fi ṣeré o ẹni tó bá fi ọ̀rọ̀ àgbàlagbà ṣeré ìdí dà kó fi ayé ẹ̀ kó fi ta yín ìdí dà kí ó mú ayé ẹ̀ lélẹ̀ wọn ò dẹ̀ ní fún ní compensation. Ta ló rántí àdògán lẹ́nu ó ti lọ má fọ̀rọ̀ àgbàlagbà ṣe màjàmásá la fi ń ma kíkanjú lójú ogun mo ti prepare gbogbo nǹkan ogun ti wà ńlẹ̀ ẹni tó mọ̀ mí ẹni tí yóò mọ̀ mí ló fi mí ṣeré gbogbo nǹkan ogun ti wà ńlẹ̀ aṣọ ogun everything ti wà ńlẹ̀ àfi tí àwọn tí wọ́n ń wò wáyìí tó bá jẹ́ wípé ṣe ọ̀tá Ọlọ́run ni wọ́n gbogbo ẹ ti wà lẹ èmi ò fọ àwọn àǹtí mi ti wà sálẹ̀. àwọn ta ni. àwọn àǹtí mi gbogbo wọn wà nísàlẹ̀. bẹ́ẹ̀ ni àwọn kan náà dẹ̀ ń pè wá even látọ̀dọ̀ àwọn Koiki pé ẹ má lọ kàn pé ẹ̀yin lọ dá ojú sọ wọ́n dá ojú sọ wá tí Koiki gan bá wà ń bẹ̀ níjọ́ yẹn náà máa dóhùn náà. tọ́lá dẹ̀ gbé bí kéèsì Kánú ṣe rí ni kò sí ẹ̀ ṣe máa rí. ìyẹn Koiki. mo fi ẹni tó bá pé níjọ́ yẹn ni Koiki wà ń bẹ̀ níjọ́ yẹn bí kéèsì Kánú ṣe rí ní kéèsì Koiki máa rí ṣe get it because they are a figure we are figure àwọn ọ̀rọ̀ ń jáde gidi gan publicity yẹn lọ gan serious publicity they are watching us so therefore. ìjọba ń wò yín. serious one now people begin to call us that morning èmi kò tiẹ̀ tí mo bá wọn tí mi ti wà ní upon people are calling me from everywhere pé bàbá ẹ má lọ ẹ jẹ́ káwọn ọmọ yẹn lọ ṣe ń gẹ́tì mi a máa lọ o bẹ́ẹ̀ náà ni mò ń communicate pẹ̀lú Koiki nínú lọ́jọ́ yẹn àwọn náà dé ń fún wa ní garanti pé ká ní sùúrù o ká má lọ o nígbà tí wọ́n wá lọ tán ẹ wo bí ojú ogun yẹn ṣe rí táwa bá wá wà ń bẹ kílẹ̀ lóòpù lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú mi èyí tẹ fọ́ǹbù ẹlẹ́ǹbọ̀ ẹ ò mọ ohun tó ṣẹlẹ̀ lábẹ́ aṣọ ṣé bó tó ṣẹlẹ̀ lábẹ́ aṣọ ni kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwa wọ́n ìbẹ̀rẹ̀ sí wọ́n bú mi débi pé bàbá tí kìíní kan bàbá tó máa ń fọ́ǹbù lórí social media bàbá ẹni tó bú mi gan ò lè pàdé mi lọ́nà kó sọ pé báyìí tí ilẹ̀ ò ní jẹ́ níbi tí ọlọ́run ṣe agbára dé mo fi ọlọ́run mo fi búra ẹ̀ ṣe báwa náà la ṣe ń sọ̀rọ̀ lẹ́nu a ò dẹ̀ tí kú ò lórí social media a sì tún sọ̀rọ̀ ẹ ò gẹ́tì mi bó bá jẹ́ wípé ènìyàn kan ló ṣe ń sọ̀rọ̀ báwa ṣe ń sọ̀rọ̀ yìí ilẹ̀ á ti jẹ́ láti ọjọ́ yẹn ṣùgbọ́n a ṣe wà lórí social media yìí a ṣe ń sọ̀rọ̀ nítorí pé òtítọ́ la ṣe kíni la gbé dání aṣọ ogun ti wà nílẹ̀ gbogbo nǹkan ogun ti wà nílẹ̀ everything ti dúró mi máa bọ́ ìsàlẹ̀ báyìí ẹnu àwọn àǹtí mi ẹnu wọn ni mo bọ́ sí bàbá wa yìí láṣẹ gbá mo dẹ̀ step down I step down I dey monitor gbogbo ẹ̀ náà all over but àwọn èèyàn ìdíwọ́n sọ fún yín pé ọ̀rọ̀ àgbàlagbà ká má sọnù ni wípé àwọn táǹtì torí ẹ̀jà wọn ní ta ló ń jà lẹ́ǹkùlé àwọn. ẹ̀yin torí ọjà mi jà. bẹ́ẹ̀ ni ọjà wa ní kí ló ń ṣe lẹ́kùnlé òun. ìyẹn gógó ni mo ṣe máa encourage Sunday Igboho ní alẹ́ yìí. ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ ni mo ṣe máa advice wọn ní alẹ́ yìí. bí mi ò bó tiẹ̀ ti pẹ́ tó pé látijọ́ tí mo ti sọ wípé mo ti yọwọ́ mi kúrò nínú Yorùbá nation
láti ìjọ́ tí mo ti sọ bẹ́ẹ̀. bàbá ẹ máa sọ ìdí tẹ́ fi yọwọ́ ẹ sọ fún wa. ìdí tí mo fi yọwọ́ ara ìdí ẹ̀ náà nìyẹn. ó yá mo ń gbọ́ yín sà. wípé ìjà ọmọ Yorùbá kò ṣeé jà à ń tì torí ọjà jà. ọjà ní kí ló ń ṣe lẹ́kùnlé òun. náà tọ́ba pé wọ́n pa wọ́n jọ ìlú tọ́nà nìyẹn. ọtí padògán ọtí pọpọlọpọ yìí nínú Yorùbá nation yìí. Olúwadé ń tẹnumọ́ Nàìjíríà yìí máa pín ṣẹpẹ́ bí padà ẹ wo rẹ́kọ̀dù mi látọdún yẹn ohun tí mo sọ yìí yóò yí padà ṣùgbọ́n Olúwa ló sọ ẹ ṣe àrídógó tàwọn átìsì níjọ́ tẹ wá Olúwa sọ pé pósí tó wà nílẹ̀ fún àwọn átìsì bàbá nínú ọdún yìí ó lé ní 27 ṣebí èèyàn mẹ́rin kan ló tún ti kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọlọ̀ ń ṣọ́ wa ń bẹ̀. ṣé ẹgbẹ́ mi ṣebí ohun tó Olúwa sọ ni ohun tá a rí nìyà ẹ ò gẹ́tì mi sà Olúwa ló sọ tó bá ti lè jẹ́ pé Olúwa ló sọ we follow it now nígbà tó dẹ̀ sọ tẹ́lẹ̀ kẹta pé wá àwọn politician yìí ò ní jẹ́ lọ lọ́wọ́ ẹ̀rọ Olúwa kí ni ká ṣe Olúwa ní àfi tí a bá ja ogun kò dẹ̀ ń ṣe ogun tó máa bẹ̀rẹ̀ sí yìnbọn táwọn máa sá ogun no retreat no surrender láti fi dá Yorùbá nation ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí ohun tí ẹ bìrì lọ. ẹ wá ní mọ̀ràn ọ̀lẹ́ ẹni nǹkan tẹ́ fẹ́ sọ fún Sunday Igboho lásìkò yìí kí lè fẹ́ sọ fún kí lọ̀rọ̀ yín kí ni ìmọ̀ràn yín. ìmọ̀ràn tèmi o fún Sunday Igboho olóyè Sunday Igboho ni wípé kó má jẹ́ kí ẹnikẹ́ni kó ti òun mọ́ báyìí. mo bẹ̀ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ẹni tó bá fẹ́ ṣorí burúkú kó lọ máa ṣorí burúkú ẹ̀ ìjà ọmọ Nàìjíríà ò ṣeé jà bàbá ẹni tó bá dẹ̀ fẹ́ ṣorí rí ẹ̀ kó lọ máa ṣorí ẹ jẹ́ kí Sunday Adéyẹmọ kó lọ máa ṣe iṣẹ́ lọ́kọ́ fi sílẹ̀. ṣé kó túwọ́ ní ọ̀rọ̀ Yorùbá ló ṣe ní. ó máa túwọ́ ni mo fi tí wọn ò bá ti lè jagun tí Yorùbá ò bá ti lè jagun òun ni mo sọ yìí Olúwa ló sọ wọn ò lè rí Yorùbá nation gbà kó dẹ̀ máa pa ẹni ẹlẹ́ni. kó lọ sinmi kó sinmi dọ̀. tó bá try yìí ẹ̀ ṣe pé àwọn èèyàn mú àsọtẹ́lẹ̀ mi o tó bá try yìí ẹ̀ wàhálà ni o ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ wálé ńlá yìí tolúwa ní Olúwa dẹ̀ sọ pé bàbá ẹ lọ túbá fún àwọn ẹ wo wọ́n bú mi ìyẹn gangan ló jẹ́ kí n yọwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation mo dẹ̀ pè wọ́n mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ tún sọ àwọn nǹkan tó yẹ ká sọ lórí social media ẹ lọ túbá o fún àwọn tó yẹ kí ẹ lọ túbá fún wọn. ẹ sọ bẹ́ẹ̀ fún ta lẹ́nu. bẹ́ẹ̀ ni fún bàbá Sunday Igboho ìyẹn gangan ló jẹ́ kí wàhálà tí mo fi yọwọ́ pátápátá o bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ń bú mi nìyẹn kò sí ẹni tí wọ́n ń pè ní Yorùbá agitator tí kò bú mi tán ẹ lọ túbá o tẹ bá fẹ́ wálé tó pé ewu wà ń bẹ. àwọn olè ní pé kó lọ túbá fúngbà náà. àwọn náà mọ̀ mi ò ní kọ́ tó fẹ́ lọ ṣe lórí ṣé bí àwọn náà lọ padà wá túbá fún àdéhùn dọ̀bídé. ọtí torí ọjà níta ló ń jẹ wọn wá jẹ́ kó yí wọn pé sórí lásìkò Tinubu yìí béèyàn bá sọ nípa nǹkan kan ó lọ nìyẹn o. aṣáájú ò ní gbà. ó lọ nìyẹn wàá fi ẹ̀mí ẹ̀ di ó yàtọ̀ sí ọ̀rọ̀ bọ̀bọ̀ tó kú yẹn pẹ́sidẹ̀ntì ti tẹ́lẹ̀ Buhari ìyẹn kéré tó bá ti lè ṣe anything tó kọjá pé bí Tinubu ṣe rán ń lo láìfu ẹ̀ lọ yìí tó bá ṣe anything tó kọjá tó ní Yorùbá nation ló gbé wá ó máa lọ ní kò sí wọ́n fẹ́ ṣe. bẹ́ẹ̀ bá jálàn wọn lẹ́nu ẹni jálàn wọn tírélà ó máa kú ni ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ẹni yẹn lọ ni ó kú ni ẹ̀ ìyẹn ni mo sọtọ́ ní kí n mórí wá ìyẹn ni mo sọtọ́ ní kí n mú ọrùn wá ṣe gẹ́tì mi ṣe bí Olúwa ló ń fi ìran wọn wá tí wọn ò bá dẹ̀ ti wá gbọ́ ìran yìí mọ́ we need to withdraw and I withdraw. àwọn agitator wa bẹ̀rẹ̀ sí ń bú mi àwọn agitator wa bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí mi. gẹ́tì mi sà àwọn agitator tó jẹ́ pé Yorùbá nation agitator mo dẹ̀ ń jẹ́ kó yé wọn I am not an agitator I am a prophet I am not a blogger even till today I am still saying it I Baba Confirm JP I am not a blogger. I am not an agitator, but it is God that is direct. Tí ẹ ò bá dẹ̀ ti jẹ́ kí Ọlọ́run kó direct step yìí, ikú tó dà lẹ́gbọ̀dì máa padà. Ìkìlọ̀ nìyẹn fún wọn gbà náà. Ìkìlọ̀ ni. Adé sọ, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi, gbogbo bẹ̀rẹ̀ sí ń gbé fídíò mi jáde, ohun tí mi ò mọ̀, tí mi ò tiẹ̀ ṣe, gbogbo bẹ̀rẹ̀ sí ń sọ, ó dẹ̀ yáwó wọn. Àwọn àgbàlagbà tó wà lókè òkun tó pé gbogbo wọn náà lọ ń pè mí, kò sí bọ́dì tí wọ́n dá sílẹ̀ lórí Yorùbá nation tí kì í pè mí, ẹ̀dá mi kì í ní sùúrù. Dẹ̀ sọ nǹkan kan mo dẹ̀ wò wọ́n nítorí tani nítorí bàbá tó dá yìí Sunday Igboho yìí is a very good person no matter bẹ́ẹ̀ ṣe lè paint yẹ black red this man called Sunday Igboho ẹ lọ gbàgbé bàbá is a good person. gbogbo wa la ní òru àná
dodo wa láti ní wàhálà kan tá ti ṣe lánàá nígbà tó bá dẹ̀ ìyá tó lúwa bá wá wọnú wa tá dẹ̀ bẹ̀rẹ̀ sí ń jíṣẹ́ olúwa ṣó jẹ́ ká máa sọ ohun tó ti ṣẹlẹ̀ lánàá ni. àbí nǹkan tó ń pè ní repentant kan nìyẹn tí pastor ń preach àìmọye olè a ní ní kọ́ṣẹ́ kò repent ni àwọn ẹ̀ṣẹ́ rí wọn ní at the end of the day nígbà tí èèyàn bá wá repent tó lúwa ti wọnú ẹ̀ ṣó jẹ́ ká máa sọ ohun tó ti ṣẹlẹ̀ nígbà kan rí kò jẹ́ ká máa sọ mọ́. Is a good man baba. The only advice tèmi máa fún wọn òun ni wípé kí bàbá yìí fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀. kó sí mẹ́dọ̀. bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí pátì kan tó lè fẹ́ lọ tẹ orí bọ̀ báyìí bí kì í ṣe APC. ṣé gbọ́ mi ò ní kó má tẹrí bọ APC tó pé pátì yẹn nìkan ló lè tẹrí bọ̀ èmi ò like wọn o I don't like that party. Mi ò dẹ̀ ní láìkẹ́ títí mo máa fi ṣáájú ilé Ọlọ́run wọlé ṣùgbọ́n for his own advantage lọ́wọ́lọ́wọ́ báyìí ṣẹ̀gbọ́n tó pé kì í ṣe ẹni tó gbọ́dọ̀ kú kì í ṣe tó gbọ́dọ̀ ní wàhálà ok Sunday Igboho fẹ́ fi APC sílẹ̀ kó lọ máa lọ bá PDP bá ṣé possible àbí kó lọ bá àkọọdù ṣẹlẹ̀ kò possible nǹkan wà ń sàlẹ̀ o nǹkan tó wà ń sàlẹ̀ ni mo sọ àdẹ̀lẹ̀ túṣu débi tá a dé yẹn tọ́ba lọ fúnyàn ní immunity ta ló fún ní immunity. àkànbí ọmọ olódòdó ni. bó ṣe rí nìyẹn so therefore ó bá wá ní pé ókè òun sì fẹ́ máa ṣe politician òun sì fẹ́ máa ṣe ibi tó lè dúró sí nìyẹn kó dẹ̀ ọ̀rá fi sùúrù kó fi lo ìṣẹ̀mí ayé ẹ̀ ó tán kí ìyàwó àtàwọn ọmọ kí wọ́n lè jèrè ẹ̀ kí bàbá yẹn gan lè jèrè ara ẹ̀ lọ́jọ́ ọ̀la. kí Igboho sí mẹ́dọ̀. ó sí mẹ́dọ̀ ọmọ Nàìjíríà kò ṣe jà ọmọ Nàìjíríà ò ṣe. I am telling you ṣe pé lẹ́yìn tí àwọn bọ̀bọ̀ yẹn lù sí bọ́ọ̀tàn ṣe báwọn lọ́n pèsè wọn tẹ́lẹ̀ lẹ́yìn tó lù sí bọ́ọ̀tàn ìbọn yẹn ṣépè fún un. kò dẹ̀ sí. níṣẹ́ la padà kíákíá. nínú ìrìn àjò èèyàn lè lù sí. ṣé ẹ wá ṣe wo ti gbà kan tí wọ́n ti win ni. ìyẹn lẹ fi máa mọ̀ pé ọmọ Nàìjíríà ò lè kú fún tó o bá kú fún kí n sọ fún ẹ. èèyàn kú dànù. ó kú dànù ni. ó kú tẹ́. bẹ́ẹ̀ ni mo sọ. Fẹlá tó kú kò kú fọmọ Nàìjíríà ó kú fún òtítọ́ inú ẹ̀ tó fẹ́ máa sọ ni nítorí ẹ̀ lẹ ṣe pé people are still going to that shrine today láti lọ máa pay homage láti celebrate. bẹ́ẹ̀ ni àwọn tó ẹ bá wo very dark man lẹ́jọ́ mẹ́ta yẹn máa pọ́ lọ sí shrine yẹn ó lọ pa ẹran níbẹ̀. bẹ́ẹ̀ni ó tún borí kan rẹ̀ wọ́n lọ́wọ́ bá. bẹ́ẹ̀ni tó pé Fẹlá kú nítorí òtítọ́ inú Fẹlá ni Fẹlá ò kú nítorí ọmọ Nàìjíríà tó o bá kú nítorí ọmọ Nàìjíríà tiẹ̀ ti ta nìyẹn. Nàìjíríà kẹ níbi tí mo ti nọmọ níbi tí mo níyàwó ohun tó lúwa sọ la fi tẹ̀lé adẹ̀tẹ̀lé ṣùgbọ́n wọn ò lè ja ogun that was the number one approach tíjọba wa mọ̀ nípa wa pé a ò lè jagun lẹ́sẹ̀ pé wọ́n ti gbé táàsì jáde nígbà tó gbé táàsì tàlẹ́ tó jáde lọ protest wọ́n tún máa ṣe gbé ju nǹkan tó ju táàsì lọ ní Nàìjíríà yìí kò dẹ̀ sẹ́ni tó máa jáde tó ìjọba ti mọ̀ they know the approach that they are using against us. ẹ̀yin kẹ ẹ̀yin olóorun èyí tẹ́ ò lè sọ nǹkan kan yín lè jà mélòó wá ní ìjọba sí èrò ọmọ Nàìjíríà tá a bá fi ohùn ṣe ọ̀kan ìjọba yìí mélòó ni wọ́n. àwọn tó ń darí wa. mélòó ni gbogbo wọn. mo bẹ̀ yín bàbá wa Sunday Igboho èmi ni mò ń sọ̀rọ̀ bàbá confam JP bàbá tó dání. adéyẹmọ wo. Ìgbòho èèyàn gidi ni tó jọ nítorí àwọn ọmọ nítorí àwọn ẹbí yín nítorí àwọn ará títa bá dé Ìbàdàn báyà máa ń celebrate ni inú oníkálukú á máa dùn nínú ilé ni bẹ́ẹ̀ ni mo sọ inú oníkálukú á máa ṣe kí ni á máa dùn yọ̀ nínú ilé wọn ni ó lè délé wọn oúnjẹ wà gbogbo ẹ̀ wà kí ló fẹ́ ṣe ń bẹ̀ bó tún fún bàbá yìí lówó gan kò tún nígbà èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá ń ṣe pé àwọn agitator tí wọ́n fi rádà dáre ní Ìlọrin bàbá is a nice person èmi ni mo sọ bẹ́ẹ̀ tó ti kọ́ sódì ẹ̀fọ́ kọ́ lọ sí mi ẹ̀dọ̀ kó fọwọ́ sọ́wọ́ pẹ̀lú Tinubu èmi tún ti sọ yìí lé ní o kọ́ ṣe kí ni kọ́ lọ sí mi ẹ̀dọ̀ bí èèyàn kan bá wá lọ tì wọ́n màá jókòó báyìí tó bá tún dọ̀la màá tún sọ ohun tó yẹ kí n sọ kọ́ jókòó wọn jẹ́jẹ́ there is no other party tẹ́ni yẹn lè join than àwọn tí ó wà nílẹ̀ ṣẹ́gẹ́ tì mí kọ́ dẹ̀ ọ̀ra fi life wọn kọ́ra máa ṣe kí gbogbo nǹkan tí wọ́n sísì lọ́wọ́ wọn kọ́ release ẹ̀ kí bàbá yìí máa ṣe business ẹ̀ lọ ta ló bá yàwó ẹ̀sùn nírọ̀rùn kéèyàn wá lóun bá yàwó ẹ̀sùn kẹ́rù tún máa bẹ̀ nítorí tí ń bá yàwó ẹ̀sùn
ò ń bọ́ mú ẹ sùn ò ń bọ́ mú ẹ sọ̀rọ̀ ìlú tí wọ́n máa bẹ̀rẹ̀ tó ti ń bọ́ mú ẹ sọ̀rọ̀ ṣó possible. mi kọ́ máa lọ yadé. kọ́ máa lọ yadé gẹ́tì ni kí bàbá yìí mo bẹ̀yìn olóyè Sunday Igboho ẹ lọ sinmi ẹ̀dọ̀ ìjà ọmọ Nàìjíríà kò ṣeé jà wọ́n máa padà fi ibi wọ́n á fi sú èèyàn bẹ̀yìn náà and àwọn tẹ́ rí yẹn tí wọ́n discipline wa yìí they know that is why wọ́n dẹ̀ ti ọtí mọ̀ nínú ọkàn wọn and that was the approach tó ń ṣe bọ́ bá ṣe títì gan náà ẹ máa ṣe sọ pé wọ́n ṣe dáadáa náà ni tó jẹ́ fún wọn kú dẹ̀ ṣe nǹkan kan gẹ́tì wọ́n mọ ọmọ Yorùbá wọ́n mọ ọmọ Nàìjíríà dáadáa wọ́n bá ṣe é tí wọ́n tún wá ṣe dáadáa ṣàǹtọ́ ní bàbá wọ́n lè ní à láti bíbáyìí sí ìbáyìí ẹ wọ́n dúró owó tí wọ́n kó jẹ 22 million yẹ kó fi ṣe wọ́n wá 100 million àwọn náà ti mọ gbogbo strategy yín and strategy yín náà làwọn náà dẹ̀ má pọ̀rọ̀ lé lórí láti fi ṣe mi ò gbé wọn lẹ́yìn tó pé mo hate wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ I hate them tí politician kan bá lòun kówó lé mi lọ́tí mo fi ṣoríire lẹ́yìn ẹjọ́ jáde because I hate them ibi tí wọn ò bá ti ń sọ òtítọ́ mi ò ní dúró síbẹ̀ láyé àti láyé I can never support Tinubu till I will die ilé mi tí wọ́n ti ẹ̀ lọ wó lówóró yẹn mo ní àkókò Tinubu ni wọ́n wo àwọn ọmọ yẹn dẹ̀ ń pariwo wípé sẹ́ àní ọmọ Tinubu ni àwọn kò ṣeun tẹ́lifọ̀dì lè ṣe fún wọn wọ́n dẹ̀ gbogbo ilé yẹn pátá gbogbo ilé ni wọ́n wó lówóró dànù kò rí bẹ́ẹ̀ nígbà pẹ́sidẹ̀ntì tó kú wọ́n tí ààyè wọn ò rí ṣe because kò bá wọn fọwọ́ sí àwọn yìí Tinubu fún wọn ní free hand débi wípé bí wọ́n bá pa èèyàn gan kò sóhun tó fẹ́ ṣe kò sí kéèsì bí wọ́n bá tiẹ̀ wá bá wọn fa kéèsì tí wọ́n tún dé kóòtù ṣẹ́ wọ́n á pe bàbá wọn lókè bàbá wọn sọ wọn pé wá ìwọ tó fẹ́ dájọ́ yìí kó ṣe kí ni kó lọ kó lórí ẹjọ́ is that a government is it that kí bàbá jókòó jẹ́jẹ́ kó máa wòran tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé ó sì fẹ́ ṣe kò lè bọ́ sí PDP kò lè bọ́ sí àkọọdù ibi tó sì máa tún lọ bọ́ sí náà nìyí ṣé ń get me sir kò jù yẹn lọ that is the only advice. so lọ́rọ̀ kan ṣá ka mẹ́nu kó lórí ọ̀rọ̀ Yorùbá nation. ọmọ ẹni kó ń bẹ kò sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n bá ti jagun ṣèbólúwa ló sọ kìdẹ́ ń ṣogun wọ́n yìnbọn àwọn ń sá lọlé ilé wo là ń sá lọ ilé wo lọ bẹ. Even gan àwọn àmì tó yìnbọn tó bá máa fi yìnbọn èní àti ọ̀la àmì gan mọ̀ pé ìyà ń jí àwọn wọ́n máa padà support wa but Yorùbá lè dúró èní àti ọ̀la which is 48 hours. ọlọ́pàá ṣé tó bàbá ọlọ́pàá tó yìnbọn bí ọlọ́pàá gan mọ̀ wípé ìyà ń jí àwọn within 48 hours mo fi ọlọ́pàá wẹ̀ ọlọ́pàá máa padà support wa. They know that something is wrong in this country. Àmì kan sì bá mi sọ̀rọ̀ lánàá mo lè play voice ẹ̀gàn kẹgbọ́ ó ní bàbá ó ní tí ìbá tí ẹ pé mo tètè bóun sọ̀rọ̀ ni ó lóun the next thing tóun fẹ́ ṣe ni pé òun fẹ́ lọ pokùnso. Àmì ni mo sọ bẹ́ẹ̀ bí mo ṣe dọ̀rọ̀ yẹn mo mọ̀ pé is an army lè ṣe ó lè pokùnso bẹ́ẹ̀ because they are positive in thinking they can just go straight and do what they want to do wọ́n ti tó pé training tí wọ́n fún wọn ni ọ̀ntì tí mo bẹ̀rẹ̀ sí ń bá sọ̀rọ̀ pé listing olóò jẹ gbèsè olóò lè sanwó-olé olóò lè ṣègbà oní nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ fara ẹ̀ balẹ̀ sórí jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ ìjọ tí ènìyàn bá ti fi ọwọ́ rẹ̀ parẹ́ báyìí ṣèbí o fọwọ́ rẹ̀ parẹ́ ni o ò ní ilé kankan lọ́run tó máa dó sí wàá jẹ ìyà lọ́run ẹ̀mí àfẹ́gbọ́n ọlọ́run ò fún ẹnikẹ́ni ní àṣẹ láti fi ọwọ́ rẹ̀ láti fi parẹ́ nǹkan lè ṣẹlẹ̀ kó kú ṣùgbọ́n ọlọ́run ò fún wa láṣẹ láti fi ọwọ́ ara wa para wa mo dey console ẹ the little thing I can do I do. Army even the Air Force you goma pe there is something wrong in this country just 48 hours tí bọ́n ma fi dún tara kpó pa ni Nigerians ò lè wait for 48 hours lẹ́yìn 48 hours ẹ máa dọ́ àwọn tó ń pa wá yẹn máa padà join wa because they know something is wrong. bàbá kàtó máa lọ sà àrí pé ní báyìí oríṣiríṣi náà làwọn èèyàn sọ pàápàá nípa ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rúru ó ń pa àwọn èèyàn gan o kí lè fẹ́ ṣe fáwọn èèyàn wa lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rúru hypertension kí lọ́nà àbáyọ sà. lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rúru àwọn kan máa náwọn ò lè sìn gbẹ́rẹ́ ọwọ́ ẹ ló kù sí èèyàn kan lé okú ní àbáná àbíjẹta kọ́ ló kù ẹ̀jẹ̀ rúru ló pa
alẹ́ ò lè sí gbẹ́rẹ́ ṣùgbọ́n ó lè gbé ara ẹ sílẹ̀ ní hospital kí wọ́n la kọ́là ẹ̀ lọ́bẹ̀ àti blade just because those pastors wọ́n ti wrong brain àwọn èèyàn. wọ́n ti tọ́ṣẹ́ sí wọn lórí. èmi ọ̀dẹ̀ ń wá sọ́dọ̀ mi mò ń sí gbẹ́rẹ́ sí wọn lórí mò ń sí gbẹ́rẹ́ sí wọn lára ṣe gẹ́tì mi but kò sí orí ọ̀fẹ́ fún wa láti pe orúkọ ẹnikẹ́ni a ò ní pe orúkọ èèyàn kankan but èmi ṣà ń jẹ́ oyí ẹ wípé sẹ́ aláwọn tí wọ́n ń tún ẹ pé kó o má sí gbẹ́rẹ́ yẹn wọ́n ń sí gbẹ́rẹ́ o tán mi ò ní ẹ̀tọ́ kankan tí mo máa wọ́n ń jẹ jíjẹ wọ́n mú mú wọ́n ń jẹ jíjẹ wọ́n wẹ wíwẹ̀ wọ́n lo lílò kò sí nǹkan tí wọ́n ò lò ẹ̀ ń tọ́ mi sà. àgbẹ̀yẹ bàbá. náà fún tó gbé ìwọ tó ní ẹ̀jẹ̀ rúru lọ́wọ́ èpo ọ̀bọ̀ kò jẹ́ kí wọ́n jẹ́ kí èpo ọ̀bọ̀ yẹn jẹ́ èyí tó dó dáadáa ibẹ̀ ni kò ti kan ṣé ń gbọ́ mi. àgbẹ̀yẹ sà. tó bá ti kan wá lọ mú ohun tí wọ́n ń pè ní áyán ṣẹmu áyán yẹn àti èpo ọ̀bọ̀ òun ló máa lọ́pọ̀ tó bá ti lọ́pọ̀ dáadáa lọ́sà jẹ́ ó gbẹ ó tiẹ̀ lè jo gan jíjó ẹ̀ náà tún wà òkè. áyán àti èpo ọ̀bọ̀. bẹ́ẹ̀ ni jíjó ni tó bá dẹ̀ ti jo tán ṣé ń gbọ́ mi bàbá kó o fi sin àbíyẹ̀ yìí pa mẹ́ta pa mẹ́ta kó dẹ̀ mú ẹbú yẹn kó ṣe kí ni kó o fi ra wá wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nípa ohun tí wọ́n ń pè ní hypertension àbí nǹkan tẹ̀ bèrè lọ́bì kọ́ ni and then blood pressure àbí wọ́n tún pè bẹ́ẹ̀ high blood pressure bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún pè ní ẹ̀jẹ̀ ríru ní Yorùbá ẹni pé wọ́n wá epo ọ̀bọ̀ ẹ̀ tó gbó tó gbó dáadáa wọ́n lè jo pẹ̀lú áyán ẹyọ kan áyán tó rìn káàkiri áyán tí China ń jẹ bàbá áyán tí China ń jẹ ṣe wọ́n pé nǹkan kan wà bẹ́ẹ̀ bàbá ẹ ti ń sùn ní. bambi. China ṣe ń gbọ́ òun ló fún mi ní oògùn stroke máa lẹ́jẹ̀ ti fún wọn níyẹn náà. bàbá ẹ̀ka torí láìpù yóò sá lọ ó ti sá padà báyìí. ó ti sá padà lórí YouTube ó ti dé báyìí. ó ti dé. fáwọn èèyàn tó dé báyìí kọ́ lè bá a gbọ́ ẹni pé ẹni tí hypertension bá ń ṣe. bẹ́ẹ̀ni kó lọ wá epo ọ̀bọ̀ tó gbẹ dáadáa. kó wá áyán. tó bá ti wá kí wọ́n kọ́ lọ jo méjèèjì ni kò ju yẹn lọ kọ́ dẹ̀ fi sí níbà pẹ́pẹ́pẹ́. mẹ́ta ní apá ọ̀tún mẹ́ta lápá òsì hypertension máa lọ. gbogbo nǹkan yẹn máa yé kí ni. hypertension. bó bá tún lọ́wọ́ ayé gan nínú ayé gbọ́dọ̀ yọwọ́ ẹ̀ kúrò ńbẹ̀. ẹ̀jẹ̀ ríru. mo fi ẹni tó dá ayé àti ọ̀run búre. àwọn tó ń fún yín lóògùn ò lè fún yín láyé. ò ní sọ̀rọ̀ débẹ̀. kí ló fẹ́ fún wọn dàtí pé wọ́n mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá gan ìjà yín ò ṣe é jà ẹ̀yin tí ẹ ò da inú yín náà ló ń bú wa lórí íńtánẹ́ẹ̀tì wo lóògùn ni wa nínú yín náà ló ń bú àwa lórí íńtánẹ́ẹ̀tì pé oníṣègùn ni wa wọ́n ti wá dàbí pé Jésù gan òun ló ń pè ní oníṣègùn ńlá oníṣègùn la wá níyìn Jésù àbá ànídá àrò ṣẹ́ńdọ́ mi àgbọ̀yé bàbá wọ́n ti dàgbé nínú àwọn tó ń fún níṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bú mi iṣẹ́ mi wà lọ́wọ́ wọn nínú yàrá wọn. tí wọ́n ń lò jẹ́jẹ́. bẹ́ẹ̀ ni kàṣà. tó bá ti rí pé a ta sí àwọn bàbá wọn tí wọ́n tó ta sí agẹ̀rẹ̀ ṣe ń gbọ́ mi àwọn náà jáde síta wọn wá bú wa ohun tó nílò fún ẹ̀jẹ̀ ríru nìyẹn o màá dẹ̀ tó fún yín lẹ́yọ̀ kan bàbá. wọ́n rà pé ẹ sọ stroke lẹ́ẹ̀kan. ṣẹ́rí stroke yẹn ẹ̀ka káwọn yẹn máa ní bí. ṣẹ́wé mò ń sọ nígbà yẹn mò ń sọ lẹ́ẹ̀kan pé ọ lè máa ní áyán China ń jẹ áyán ó dẹ̀ béèrè ìdí tí wọ́n ṣe ń jẹ. kí ló fà á. because ó wà highly medicinal lórí ohun tí ẹ sọ tó ń pè ní high blood pressure. now ti stroke tí mo tún sọ yìí China náà ló fún mi. ó yá bẹ́ẹ̀ ni ó yá àbá. mo wà ní ọmọ pèbí kan ní new market ní Ìjẹ̀bú Òde níjọ́ yẹn mo ṣáà ti máa ń rí àwọn China kí mọ́là tó kó pẹ́pẹ́yẹ dé China ti wá ara gbogbo pẹ́pẹ́yẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi dẹ̀kẹ̀rẹ́ jéèyàn tó jẹ́ pé ó fẹ́ràn ìmọ̀ bó o bá bú mi mi ò kíá mo ṣáà ti kọ́ fẹ́ mọ nǹkan tó go on ná mo ṣáà ó ti tó bí oṣù méjì mẹ́ta àwọn ọlọ́mọ wá bẹ̀ pẹ̀lú mọ́tò bọ̀gọ̀ ní new market ní Ìjẹ̀bú Òde ni mo sọ yìí mo kàn súnmọ́ China yẹn ni níjọ́ yẹn bẹ́ẹ̀ ni pé mi náà fẹ́ ra pẹ́pẹ́yẹ lọ́wọ́ mọ́là mo ní your people they like kí ló ti pe pẹ́pẹ́yẹ ń Yorùbá ṣé dọ́ǹkì ni. dọ́ọ̀kì ó yá. they like this ó wá nínú
ó ní it is medicinal. Ẹ̀jẹ̀ ni àwọn máa ń lò, wọ́n kàn máa pa akọ pẹ́pẹ́yẹ, akọ pẹ́pẹ́yẹ lọ́ máa pa báyìí sínú ọtí, sínú ọtí ṣìnápù, ó tán. Ẹ̀jẹ̀ yẹn òun ni anti-stroke, wọ́n jẹ́ kẹ́nìkan tán yẹn. Pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kákan gbẹ̀jẹ̀ sínú ṣìnápù. Bàbá o àní àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ wípé mi ò báyàn, mi ò parọ́, ohun tó ń ṣẹlẹ̀ ni mo sọ fún yín. Èmi fún wọn ni kí wọ́n lọ ṣe. Akọ̀pẹ́yẹ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ kan gbà sínú ṣìnápù. ṣìnápù tán anti-stroke á dẹ̀ ra máa mú nǹkan wọn. Pẹ́pẹ́yẹ torí yẹn tẹ́yìn oúnjẹ tẹ́ fojú yìí wò dání China ń jẹ pẹ́pẹ́yẹ gan. tá bá gbẹ̀jẹ̀ tán wọ́n á tún ṣe lọ́bẹ̀. wọ́n á tún ṣe lọ́bẹ̀ nítorí rheumatism. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ò dẹ̀ ń jẹ pẹ́pẹ́yẹ, àwọn ní ìkíní kan ní kó má jẹ pẹ́pẹ́yẹ, ẹdìyẹ ló ń jẹ kiri, ó ń fọjú alẹ́ ṣeré. China ò fi ọjọ́ alẹ́ wọn ṣeré o, àgbàlagbà wọn máa gbókùjẹkùjẹ. Bẹ́ẹ̀ ni pásítọ̀ kan máa parọ́ fún ẹ. Pásítọ̀ tó dẹ̀ ń parọ́ fún ẹ yẹn lọ sí China o, á lọ ra gbogbo oògùn tí a ń ṣí. Kí ló lérò pé tí a ń ṣí fi ṣòwò? Ẹ ti sọ. Àbúrò bàbá. Bàbá mo máa bọ́ǹbù, mo ti sọ fún wọn pé wọ́n ti tó ṣoṣo létí, máa bọ́ǹbù íńtánẹ́ẹ̀tì nínú ọ̀sẹ̀ yẹn, ẹrú máa bà yín. Fídíò tó ti wà ńlẹ̀ it is 7 parts lórí ọ̀rọ̀ wípé pásítọ̀ tó ń tún ẹ pé kó má lè wí àti egbò. Mo dẹ̀ ti béèrè lọ́wọ́ wọn, mo béèrè ní 10 years ago, wọn ò dá mi lóhùn. Mo ti béèrè lọ́wọ́ wọn lálẹ́ àná wípé sẹ́ ẹ sọ bí tí Ọlọ́run ti sọ nínú Bíbélì, ẹ gbé jáde fún wa pé ewé àti egbò a gbọ́dọ̀ lò. Ìkejì, ẹ jẹ́ kó yé gbogbo ayé yìí nínú Bíbélì, ẹ jẹ́ ó yé wa pé níbo ló wà nínú Bíbélì tí wọ́n ti sọ pé ewé àti egbò it is demonic. Kó sọ fún wa. Kó sọ fún wa. Bàbá èrò ẹnu àwọn pásítọ̀ yìí àfìgbà tí n bá tú ẹ̀yin èèyàn yìí sílẹ̀, irú ẹnu àwọn pásítọ̀ yìí ó ti pọ̀ jù. Ọ̀rẹ́ mi kan wà ní Germany, mi ò ní sọ chọ́ọ̀chì tó ń lọ, òjò bá ti di every 3 months báyìí, òun nìkan ló lọ ń gbé pásítọ̀ wọn tó bá ti bọ́ọ̀lẹ̀ tó ló máa lọ bí wọ́n lọ sí tí wọ́n ti lọ ń treat ẹ̀yìn every 3 months. Wọ́n á dẹ̀ dé bíbá, wọ́n ní àwọn olóńkọ́kan, àwọn òṣègbà, ẹ̀yin ọ̀dẹ̀ yìí dẹ̀ ń kú lọ báyìí, ẹ̀ ń kú lọ lójoojúmọ́. Bàbá mi ò ní sọ jù yẹn lọ, mo ti fún wọn ní iṣẹ́ ẹ̀jẹ̀ rúru àti stroke. ẹ jẹ́ kí n fún wọn ní torí táìmù. ẹ jẹ́ kí n fún wọn ní iṣẹ́ ẹ̀jẹ̀ rúru yìí tí ẹlòmílẹ̀ lòun ò lè ṣègbẹ́rẹ́ o, ṣùgbọ́n kí n fún wọn níyì. Ẹ jẹ́ ká lọ ra ewé kórópò. Ewé kórópò. Bẹ́ẹ̀ ni tó bá ti ra ewé kórópò yẹn, kí wọ́n ra ewé kórópò yẹn kí wọ́n jẹ́ tútù. Ó jẹ́ tútù. Bẹ́ẹ̀ ni wọ́n wá lọ ra àgbọn, kọ́ má lọ ra omi àgbọn o, kọ́ má lọ ta fèkì fún wọn o. Àgbọn gangan ni kò rà. Àgbọn wọ́n wá fi gbó ewé yẹn dáadáa. Ewé kórópò. Tó jẹ́ pé at the end of the day ewé yẹn máa tòrò, omi àgbọn yẹn wọ́n á fi gbó wọn kò bá wọn kí ewé kórópò yẹn pọ̀ rẹpẹtẹ, kọ́jà ti ra omi àgbọn tó máa gbó. Tó bá ti wá rà tán ṣe ń gbọ́ mi sà, kí wọ́n wá lọ wá òróǹro màálù ẹyọ kan ṣoṣo kí wọ́n já síbẹ̀. Ẹ jẹ́ kí wọ́n lọ lù kọ́ ẹni tó tẹ kọ́ máa tí kó bá tiẹ̀ ní ọ́ ní bíbí òun ráìsì ni kọ́ máa gbé lọ sọ́sítù, ẹ jẹ́ kó lọ lo ṣíbí kan sí 2 láàárọ̀ kó dẹ̀ lò lálẹ́. Wọ́n já òróró sínú ewé kórópò tó ti fi omi àgbọn. Bẹ́ẹ̀ ni kó lọ máa mú díẹ̀díẹ̀ láàárọ̀ lálẹ́. Ẹ mọ̀ pé aláwọn èèyàn á máa sọ fún wa pé ṣé ẹ̀ǹkan ni àbẹ́ ẹ̀mejì làwọn máa mú tó máa fi lọ, ṣe pé kò sọpọlọ lórí wọn. Bàbá ṣáṣọ kan lẹ́yìn ní tẹ́fi di ẹni tó ń pè ní aṣọ. Àbí sójú ẹ̀kọ́ mò ń jẹ lójúmọ́ ni. By the time you begin to use it, tó rí pé kìíní yìí dá lára, gbìyànjú láti lò títí tí kìíní yẹn máa fi ṣe kíni. Àfi lọ tán. Àlàáfíà ni. Bàbá ẹ jẹ́ ká máa lọ lé wa fún àwọn tó bá fẹ́ wá síbi tó fẹ́ wá bàbá kọ̀ǹfàmù JP wá bóun ni wọ́n ṣe báwọn ṣe fẹ́ débí àti pé jọ́ òun máa ń dáhùn yàn lóhùn. Ìkíní ni wípé Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday ni mo fi ń dáhùn yàn lóhùn láti aago 12 títí di aago 6 lọ́sàn-án. So therefore ìwọ tó wá fẹ́ wá bá mi o ní láti wá ọ̀nà láti lè get access wa kó má padà lọ rìn pé bóyá lọ́jọ́ tó wá yẹn bóyá appointment ti pọ̀ jù nílẹ̀ tó pé appointment pọ̀ o èèyàn lọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ fẹ́ rí wa wàá wá sí gbogbo ẹ tó fẹ́ náà pòun fẹ́ wá sọ́dọ̀ wa o gbọ́dọ̀ kọ́kọ́ dé Ìkòròdú gangan Ìkòròdú ní Lagos State ni o tó bá ti dé Ìkòròdú ní Lagos State
pé mọ́tò gbèrú lọ́wọ́ pé òun lọ sí Ádámọ̀ ní tó bá ti dé Ádámọ̀ ní Ìkòròdú àwọn tó bá ti bọ́ọ̀lù ni wàá ti rí àwọn ọlọ́kadà sọ fún ọlọ́kadà pé Mọ́jọ́dá road 5 ló ń lọ ní church bàbá confam wọn á já ẹ síwájú church mi ní Mọ́jọ́dá road 5 ó dẹ̀ fẹ́ pè wá ó ní ìdí láti pè mí èmi ni mo ṣe ń sọ fún ẹsẹ̀ the only thing tó lè fi communicate pẹ̀lú mi in a peaceful way ni pé ìwọ message mi lórí WhatsApp kó o dẹ̀ sọ fún mi pé nǹkan báyìí ló nídìí tó bá nídìí nọ́mbà wa à send yẹ sí ẹ tó bá nídìí àdírẹ́sì wa ń bẹ̀ à send yẹ sí ẹ